jẹ́ ti gbọ́ Olúlékenka. lójú ìwé ìròyìn Daily Post àwọn olùgbé Ajowa Akoko náà ni wọ́n ti ké gbàjarè o lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè ọ̀hún. ó jẹ́ ohun tó bani nínú jẹ́ Ajowa Akoko ìjọ jẹ́ mọ̀ wípé Ọlọ́run sí ẹni tí gbogbo àwọn aráalé ọmọ dáadáa ni Bukola ọmọ mi sọmọ pé àbúrò rẹ̀ tó tẹ̀lé ní tí eléyìí ti ń lọ ilé ọdún yìí wọ́n jí gbé mílíọ̀nù 3 náírà náà ń béèrè ní abéèrè mílíọ̀nù 3 náírà ní bàbá oníbàbá ìyá oníyà tí wọn ò tí ì mọ bí wọn ó sì jẹun ohun tí mò ń sọ rèé wípé tàbá ní kò kàn wá ò kò kàn wá o lè kan ẹni tó kàn wá láfi ní ká má fi ohun tí ọ̀dà kan yàn kan ó lè kan ọmọlàkejì kó kan níṣẹ́ ká má fi nǹkan tí ọ̀dà kan yàn kan nígbà tí mò ń pariwo ọjọ́ kìíní àná tá à ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé à ń sọ̀rọ̀ lórí ìjínigbé yìí ṣẹ́nìkan mọ̀ wípé ó lè kan ẹnìkan tírú wa yìí ọmọ délédélé débi ipá wà sọ pé yọ wà kan ẹni tó súnmọ́ wa bíi ṣanrun Ajowa Akoko yìí èmi gbàgbọ́ wípé bóyá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nípínlẹ̀ Odò tẹ́ ń wò wá báyìí mò ń sọ ọ́ kàn yín lójú wípé bí náà ò bá láwo kò lè gòkè odò bí ò bá lọ́wọ́ onílé nú àlejò ò ní ẹ́fà mú adìyẹ funfun nínú ìwé ẹ̀gúsí ó lè lé ní sì ṣàtọ́kùn fó lè ta ẹ wá tún gbọ́ dáadáa agbépo lájà kọjálè ẹni ó gbà fún un kọ́ àwọn tí ń bẹ láàrin yín tẹ́ ẹjọ́ jẹ́ bíjára àwọn ni ń salami fáwọn èèyàn wọ̀nyí ara wọn náà ni ń gba rìbá tí wọ́n ń gba owó ẹ̀yìn tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe àwọn èèyàn yín ní ṣùtá torí mi gbàgbọ́ wípé tí ò bá sí ọwọ́ onílé ń bẹ ẹnìkan ò ní gbójúgbóyà kó wá láti ẹkùn kan kó wá ṣerú iṣẹ́ bí òun kó sì lọ báwo ló ṣe mọ̀nà ṣé èèyàn ká máa mọ̀nà ojú nílé lọ ẹ̀yin ọmọ bíbí Ajowa Akoko ẹ̀yin ọmọ bíbí Ìkàrẹ́ Àkókó ẹ̀yin ọmọ bíbí Àkókó lápapọ̀ ẹ pe àró ẹ pe ọ̀dọ̀fin ẹ ṣe bẹ́ẹ̀ ẹ pa àwọn àgbààgbà ẹ fẹsẹ̀ ẹ létọ̀ọ́ torí ẹ̀wòrú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ ńjọ́ kìíní àná t'Ajowa Akoko ìwà burú jáì ó fẹ́ẹ̀ má sọ́sẹ̀ kan tí wọ́n ní jíyàn gbé kí ni iṣẹ́ wọn l'Ajowa Akoko àgbẹ̀ wo ló lè fi gbogbo ẹnu sọ pé lọ́dún tóun lò tán yìí o òun pa 500,000 náírà ká tó wá sọ mílíọ̀nù 500,000 ta ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà náà àwọn àgbẹ̀ yìí pé l'Ajowa Akoko pé lọ́dún yìí o tó parí yìí o mo pa 500,000 naira lórí nínú oko mi láì fi òwò míì kún tó jẹ́ pé kò wọ́n ni níbo wọ́n ti rí ká tó wá sọ pé ẹnìkan wá sọ pé ẹ lọ mú lọ́nà mílíọ̀nù ọ̀dà àwọn tí ò ṣàgbàfọ̀ tí wọ́n ń kaṣọ wálé yìí ńkọ́ àwọn ọmọ yín tí wọn lóko tí wọn lódò tí wọn lábọ̀ èèyàn ń gun ọ̀kadà lẹ́mọ̀ tó ń gùn ẹ̀dẹ̀dẹ́nu ilé ọ̀kadà l'Ajowa Akoko èèyàn mélòó ló ń rí gbé lójúmọ́ eléyìí tó bá pọ̀ jù lójúmọ́ ní ọ̀pá 3,000 kásẹ̀ wá sọ pé ọ̀pá 5,000 ọ̀dà 5,000 lọ́nà 30 ká sọ pé kò fọjọ́ kan sinmi èló ni ẹgbẹ̀ wọnú irú ilé ẹni bẹ́ẹ̀ wọ́n wá sọ pé ẹni yìí ọkọ̀ fúláàtì ọkọ̀ dúplẹ̀sì ẹ sì ń sọ pé ó ń rówó níbi ọ̀kadà ibo ló ti rówó ọ̀hún ẹ rójú olè ẹ mú ọmọ yín ọ̀ṣàgbàfọ̀ ń ká sọ wálé ẹ rójú olè l'Ajowa Akoko ẹ mú àwọn tó ẹ pè ní oníṣẹ́ àgbẹ̀ yìí wọn ò fi iṣẹ́ míì kún lóòótọ́ Ọlọ́run a máa bùkún yàn àpé bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò fi iṣẹ́ míì kún iṣẹ́ àgbẹ̀ tẹ́ ẹ mọ̀ wípé létí ń gbé ó
ó sì wá dẹni tó ní ilé epo nídìí iṣẹ́ àgbẹ̀ lọ́dún yìí ẹni tí kò ṣiṣẹ́ tí ó ṣàbọ̀ oríta ló wà ó sì rówó láìsí pé wọ́n fún un ó ra fóònù 500,000 ó gbé lọ́wọ́ ó gbé iPhone lọ́wọ́ níbo ó ti rówó arójú olè àmú ọmọ wọn ò ṣàgbàfọ̀ ń káṣọ wálé lájọwọ́ Àkókò ọ̀pọ̀lọpọ̀ wá rójú olè àmú ní Àkókò lápapọ̀ ẹ jẹ́ á pe àrònú wa ká pọ̀dọ̀ fínú wa ẹ jẹ́ káwọn kábíyèsí ní Àkókò ẹ jẹ́ wọn ó dìde ẹ jẹ́ wọn ó fẹsẹ̀ létọ́ kínní yìí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọbọ̀ ṣẹ́rí táwa bá fẹsẹ̀ létọ́ bí ó sì máa lọ ní wàláhì kò sí ní bẹ́ẹ̀ ṣe sí ìjọba wo lẹni kó wá dá yín lóhùn ṣé ìjọba tí ó dá yín lóhùn àwọn tí ń ṣagbódegbà ọ̀hún ṣọ́pọ̀lọpọ̀ wọn kọ́ ní bẹ́ẹ̀ ní ìjọba ọ̀hún àmọ́ tẹ́ ẹ bá fi ẹsẹ̀ létọ́ tá a fẹsẹ̀ àwọn bàbá wa tọ́ ayabayaba ogun onírè àfẹ̀jẹ̀wò lómi lẹ́fẹ̀jẹ̀wò lásán lè fi mọ̀ kí mọ̀ bóra bí aṣọ mo jẹ́rìí Ṣàngó Olúkòso àyàrá ná ní kí ni Ọ̀ṣun ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè ayò awẹ́dẹ́wẹ́ mọ́gán fún ara rẹ̀ màá mi olómi tútù tí í jóyàn wàràwàrà bẹ́ẹ̀ bá lọ ọ̀dà omi ni ọ̀dà omi báyìí ni kò ṣe fáwọn báyìí bó mu mi lásán yóò gbòdì lára ẹ̀ àfi tí ọba mu mi lókun ta ni ògùn ní fáfẹ́fẹ́ sí mú sanfọ́nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kíni àwọn nǹkan wọ̀nyí ó dàbí ẹni àwọn tí ń sì sọ pé ká má lu àwọn nǹkan wọ̀nyí ẹ wù wọ́n dáadáa bí wọ́n bá sọ pé mùsùlùmí ni wọ́n tí wọ́n sọ pé kìrìtẹ́nì ni wọ́n irọ́ gbu ni wọ́n àwọn ni wọ́n ń bẹ́ ń di ẹ̀ tọ́lọ́ pọ̀lọpọ̀ àwọn tí ń wẹ̀ ó jẹun tó ká mi lára wípé Àjọwọ́ Àkókò tí ò ilé mélòó ní ń bẹ lájọwọ́ Àkókò tí Ijinigbe fi máa ń pọ̀ tó fi pọ̀ tó bẹ́ẹ̀ ọ̀dà gbogbo Àkókò tá à ń sọ ìkọ̀tà Àbújá gbogbo Àkókò pátápátá látò ṣé gbogbo ìpínlẹ̀ Oǹdó gan tó bàdàn ó sì wá jẹ́ pé Àkókò ní Ijinigbe yìí lójoojúmọ́ ẹ sì wo àwọn ọ̀nà tí ń ṣe ẹ wò kí ló dé tí gbogbo ọ̀nà tó gbabẹ̀ kọjá tí ò fi já gara tó fi jẹ́ pé gbogbo ọ̀nà tó ṣàgbà wọn bí tá à ń sọ yìí àwọn eléyìí tí wọ́n bá tún ṣe àtúnrà àwọn ọ̀bàyéjẹ́ kan tí wọ́n tún lọ hu tí wọ́n pè mọ́tò lásìdẹ́ǹtì irọ́sì ni kọ́lọ́wọ́n ọ̀dàkùn kó ṣàánú wa já tẹ̀wájú. Nínú ìwé ìròyìn Daily Post tí mo wà láàárọ̀ yìí orí ọ̀rọ̀ ètò ààbò náà mo ṣe wà ní kíni kò sí dání kankan ó ṣe fún wa ní kíni èmi tí mo ti sọ fọlọ́run ní January 1 nígbà tá a wọlé Ọlọ́run bọ́ọ̀bà ní síwájú mi wọnú ọdún yìí kúkú pa mí má jẹ́ wọnú ọdún yìí mo kọ̀ láti wọnú ọdún 2023 láìsí wọ Ọlọ́run bẹ́ẹ̀ mo sì gan sọ pé ìjọsọ bọ́ọ̀bà ti síwájú wa lọ àní lọ nígbà mo ti wá fọlọ́run sí adu ta wá nìwọ kí ló ṣe fún wa yìí ṣù n tó lè ṣe náà ni kò jí wa gbé kó sọ pé kí ẹ sọ pé kí n mú wa nígbà bá sì rẹ ni mo ṣebí kọ́ gbẹ̀mí mọ́pọ̀ bá wá gbẹ̀mí tó bá tún wá lè jí kọ́ á tán ẹbí ìwọ náà ó sì padà ṣe kí ni ọ padà lọ nínú ìwé ìròyìn Daily Post bí mo ṣe ń bá a bọ̀ wá ń bá a lọ báyìí náà lọ bá a kú dà sí ẹ má wọrí àwọn agbébọn náà ni wọ́n pa ọlọ́pàá ọ́dìlí àwọn ọlọ́pàá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àkọlù eléyìí tí wọ́n ṣe sí ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo èyí Hakeem àwọn tí wọ́n ń bá rìn náà ni wọ́n ṣe àkọlù sí ọ̀làgbára àpọ̀ òun tún rè. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ ètò ààbò náà ní ilé ìtura àwọn agbébọn náà ni wọ́n tún ṣekú pa èèyàn mẹ́rin míì ní ìpínlẹ̀ Anambra. lọ́ba tán mi bẹ́ẹ̀ lọ́rọ̀ mi pọ̀ jù bí a bá kọ̀ tá a bá ṣe ohun tó yẹ Anuoluwapo ohun tí ò yẹ yóò máa ṣe wá ọ̀rọ̀ ń dàbí ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n ìjòyè tí wọ́n wá fi òmùgọ̀jọba wọn ṣọmọ káwọn náà ọgbọ́n wọn padà dòǹgọ̀ òun lọ̀rọ̀ Nàìjíríà òun lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a pera wa ní mẹ̀kúnnù nígbà tí mẹ̀kúnnù ẹgbẹ́ èmi á máa sọ pé tálákà ló ní tálákà ẹgbẹ́ ẹ̀ lára àwọn olówó tẹ̀ ń wò yẹn wọn ò ní problem ta ni ń kọ́ olówó sí tálákà ṣebí tálákà ẹgbẹ́ ẹ̀ náà ni
ta ní ń bẹ lẹ́nu ìloro géètì ni wọ́n ń pè bẹ́ẹ̀ ta ní ń bẹ lẹ́nu ìloro tí tálákà ẹgbẹ́ ọ̀fẹ́ wọlé tó lówó ọ̀sọ́ fún pé òun ọ̀fẹ́ rí yan tí ó máa sọ fún pé olówó ń sùn lọ́wọ́ níbi tálákà ẹgbẹ́ náà ni torí kí ẹ máa ràn lọ́wọ́ kọ́ má bà ó sì ti gbàgbé wípé wọ́n ó dínà mọ́ lágbájá ìwọ náà ò ní kú lójú ọ̀nà that is just it mo fẹ́ pa lágbájá lẹ́kún ẹkún ò ní kú lé ìwọ náà ẹ bá fi idà pààyàn ipa idà náà là á padà fi pa ohun tó wá ń dùn mí ni wípé ẹ wà kó ègún burúkú sórí àwọn ìran tí wọn mọ nǹkan tí ẹ fi ayé yín ṣe kí ló bá nàìjíríà débi tó dé kí ló bá lẹ̀ yorùbá débi tó dé ṣe báwọn ẹ báwọn àwọn ìran kíran kan tí wọ́n sọra wọn di kánú tí ń jábẹ̀ ṣe báwọn ni wọ́n kó wa sí gbogbo ilé ìta wa yìí báyìí bí ìbá ṣe bẹ́ẹ̀ ẹ rántí ọba kan jẹ́ kínní àná ẹni kínní kan báyìí ni ṣé ká fún yín nìkan báyìí ọkọ̀ lásán ti bọ́kọ̀ òun ṣé wọ́n sì gbọ́kọ̀ òun lọ́rùn báyìí nísìn kọ́lọ́hún ọ̀dà kúkọ́ ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ wa là ń wówó òjijì béèyàn bá wo irú báwọn èèyàn ṣe ń sẹ́ndì account number sí mi ẹ̀yàn kí wọ́n sọ láàárọ̀ yìí àwọn tó tún ti sẹ́ndì láàárọ̀ yìí Anuoluwapo bóyá bíi mẹ́ta wọ́n tún ti sẹ́ndì láàárọ̀ yìí account number kan wọlé account number èmi tẹ́lẹ̀ tí ń sẹ́ndì bí nígbà tí wọ́n wà sẹ́ndì account number sọ yẹ pé ò tí ì rówó jẹun ni ìwọ tó wá jẹ kí ni káwà tó wá jẹ pé kò sí o sì tún rí àwọn tí ń tún sọ pé ẹ dákun yóò máa dàbí ẹni pé ọ̀fẹ́ ṣe ó máa wá ronú pé bóò láti àgbáyé ìgbà síbẹ̀síbẹ̀ èyàn ò ti torí ẹ̀ lọ hùwà bí kò ti torí ẹ̀ lọ hùwà ìwà tí ó pa ọmọlàkejì lẹ́kún. ẹlú ẹ káàárọ̀ ẹlú ẹ káàárọ̀ tọ́lá ń bá sọ̀rọ̀ láti bọ̀. láti Ìkàrẹ́ Àkókò ẹ ṣeun kí ló kọ yín. orúkọ mi ni Dáre. Mr. Dáre ẹ tẹ̀ wájú. ọ̀rọ̀ Àjọwà Àkókò tẹ̀sán yẹn ni mo fẹ́ dá sí. Yes sir. nǹkan tí mo fẹ́ dá sí bẹ́ẹ̀ ni pé tẹ́rí ajínigbé tó wà ní Àjọwà yẹn. kì í gbogbo àkókò tí náírà lè ní. Yes sir. ìkíní ni pé tẹ́ bá rántí ní láti ẹ̀ wọ́n mú àwọn kan Èkìtì ni wọ́n ti wá. Yes sir. wọ́n ní wọ́n ló lórí ní Adó Èkìtì. so ọ̀gánáìsà wà ní wọn. obìnrin tó ń oúnjẹ wà ní wọn. àwọn tó bá wà ní Àkókò tàbí tó wà ní Èkìtì. tó bá ń gbọ́ bí Ọdún Káyọ̀dé bí wọ́n ti ń pẹ́ẹ́tẹ́ ṣètò yìí àwọn náà ṣètò bẹ́ẹ̀ lórí rédíò. nǹkan tí mo sọ yìí wọ́n á mọ̀ pé òótọ́ ni. Tẹ́rí àwọn wọ̀nyẹn ló yẹ kí wọ́n ṣe pa wọn mú báyìí tí wọ́n mú àmọ́ bí tí wọ́n wọlé sí. pé wọ́n mú wọn lọ lágbọ́rọ̀ àgbàbọ̀ o. bóyá wọ́n pa wọ́n ni o bóyá wọ́n tú wọn sílẹ̀ ni o wọ́n tún jẹ́ kára ìlú gbọ́. báwo ni ajínigbé ṣe lè parẹ́ ní Àkókò. èmi gangan tí mo sọ̀rọ̀ ọmọ Kogi ni mí o. Kogi ni mí. Àjọwà yẹn tẹ́rí ẹ̀ ní Àjọwà sí Àyèré. Sí Àyèré. Ọlọ́run ló yọ mí bẹ̀ ní ọdún tó kọjá o tí wọ́n jí mi gbé mi ò jẹ ní $1 bàbá mi ò lówó. so ẹjọ́ àdúrà là ń bẹ̀ kó dẹ̀ tún bẹ̀ àwọn olórí wa tẹ́rí gómìnà Kogi kó bá wa ṣe ọ̀nà tó so Àjọwà àti Kogi. ó sì ọ̀nà ọ̀hún ẹ ṣe wọn jàre kí ó ṣe ọ̀nà ọ̀hún kí ló dé tí ọ̀nà tó so Àjọwà àti Àkókò tó so pàtó tí ò fi dáa kí ló ṣẹlẹ̀. ìṣẹ́jú tó kù yìí kí Yàyà Bello bá wa ṣe Dino ìgbà yẹn di ìgbà tí Dino wà ní sínétọ̀ òun ló máa ń ru yẹ̀pẹ̀ síbẹ̀. téèyàn bá ṣe nǹkan tó dá yẹ ká sọ. Yes sir. èèyàn tó wà ń bẹ̀ nísìnyí kò kúrò l'Ábùjá o. mo mọ ìlú ẹ̀ gangan ibi tó kọ́lé sínétọ̀ tó wà ń bẹ̀ tó sojú wa sẹ́kọ̀ọ́ pé tẹ́ni tó DCC kọ́lé mi pẹ̀lú wọn jọ ní. bẹ́ẹ̀ni. ilé tó kọ́ koríko wà nínú ilé. kọ́lọ́hún ọ̀sán oṣù àìgbé bí Àkókò ti lọ náà àmọ́ inú mi ti ẹ̀dùn pa àárẹ̀ èèyàn kan láti bẹ̀. jẹ́ ti gbọ́ ó lè kéka.